appreciate gbogbo àwọn tí ó wà níwájú Olúwa lọ́sàn-án. Our Father in the Lord is appreciating the congregations. To appreciate àwọn bàbá wa náà lórí pẹpẹ. He's appreciating our Father in the Lord on the altar. Ẹ fún kínní ní strength sí dáadáa. Please let it have more strength. A tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ tó fún wa léni Sunday láti lè wá sìn. We thank God for His privilege that He has given unto us today Sunday to come and worship Him. Bí Jésù bá fa bíbọ̀ ẹ̀ sẹ́yìn. If Jesus Christ tarries, A tún máa sìn dáadáa nínú ọ̀sẹ̀ tá a tún wà nínú rẹ̀. we are going to worship Him the more in this very new week. Amen. Jésù Olúwa wa. Amen. Pàtẹ́wọ́ ẹ̀ fún Jésù. Clap your hands for Jesus Christ. Ohun tó ń ṣẹlẹ̀ ni wípé wọn ò fẹ́ jẹ́ ká sìn Jésù. What is happening is that they don't want us to worship Jesus. Pé ìwọ tó wà ń bẹ̀ yẹn tẹ́tí sí mi kó lè gbọ́ mi dáadáa. You that you are there listening attentively so that you will hear me well. Ìkan nínú kọ́mẹ́ǹtì àwọn èèyàn nínú fídíò kan tí mo ṣe. Someone comments among the video our Father and the Lord have done. Èèyàn kan wá kọ́mẹ́ǹtì níbẹ̀. Someone comment. Ó ní abọ̀rìṣà òun ní ẹ̀sìn tó fún wa ní orílẹ̀-èdè aláwọ̀ dúdú. That in this our country, people have given us that we are idol worshippers. Ó ní abọ̀rìṣà when I am talking about Antichrist. That nígbà tí mo ń sọ̀rọ̀ nípa àwọn aṣòdì sí Kristi. Then I figure out a man that is an Antichrist, and I am telling the world why he's an Antichrist. Bàbá nínú Olúwa wá yan èèyàn kan nínú gbogbo àwọn èèyàn yẹn pé ẹni yìí o aṣòdì sí Kristi ni ẹ́. Wọ́n wá béèrè kí ni ìdí tó fi jẹ́ aṣòdì sí Kristi. Then we read Bible. The Bible told us that whoever that is going against God. Nígbà tá a ka ìwé mímọ́ jẹ́ kó yé wa pé ẹnikẹ́ni tó bá ti lòdì sí Ọlọ́run. That is going against Jesus. Ẹnikẹ́ni tó bá ti lòdì sí Jésù. Whoever go against the Bible. Ẹnikẹ́ni tó bá lòdì sí ìwé mímọ́. And whoever that is pointing another God to people. Ẹnikẹ́ni tó bá tún wá ń júwe Ọlọ́run míì fáwọn èèyàn. The Bible said is an Antichrist. Bíbélì sọ wípé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ aṣòdì sí Kristi And ni. those four attributes or character are things we saw in that man. Àwọn ìwà yìí tó tó bíi mẹ́rin òun la rí nínú ayé ẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí. And when I talk about that person, a man just came into that program and comment. Ní ìpàdé kété tí bàbá Olúwa tí wọ́n sọ̀rọ̀ nípa ẹni yìí ń ṣe ló wọnú program tá à ń ṣe lọ́wọ́ ó wá ń tẹ àtẹ̀jíṣẹ́. When I am talking about the man, a man came into the program and comment. Nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa aṣòdì sí Kristi yìí ọkùnrin kan wá wọnú program náà wá ó tẹ àtẹ̀jíṣẹ́ ọ̀rọ̀. They want to give people the impression that Jesus is nowhere to be found in this country. What they gave us, I don't know who gave them. What they gave us, it is traditions. Ẹni yìí wá fẹ́ confuse àwọn èèyàn wípé Ọlọ́run Jésù Kristi ò sí lórílẹ̀-èdè yìí mọ́ o. Orúkọ tó fún wa lórílẹ̀-èdè yìí ni pé abọ̀rìṣà ni wá. I am not an idol worshipper. That is why you saw me, why I am stating number 3, that we did not place any image here. Ní ìgbà tí bàbá ní Olúwa tí à ń ṣe ṣàjúbà ní ọ̀rọ̀ ẹ̀kẹta, wọ́n wá ń sọ fún gbogbo àgbáyé pé a ò gbé ère tàbí òrìṣà sórí pẹpẹ o. No image, no status on the altar. It is God I am adoring. Kò sí Ọlọ́run mìíràn lórí pẹpẹ, kò sí ère kankan lórí pẹpẹ. Ọlọ́run alààyè làwa ń fi orí balẹ̀ Let fún. me tell you something, everyone that cares to listen. Whatever that is not God, it is not God. Ẹ jẹ́ kí n sọ fún gbogbo ẹni tó bá ń tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ sí mi, ohunkóhun tí ò bá ti ń ṣe tọlọ́run kò kí ń ṣe tọlọ́run. Therefore, why I am saying this again is that I discover they don't want us to serve God again. They are giving us another God. Ìdí tí mo fi ń sọ yìí ni pé wọn ò fẹ́ ká sin Ọlọ́run lórílẹ̀-èdè yìí, wọ́n fún wa ní Ọlọ́run míì. I declare it once again. Bàbá nínú Olúwa tún sọ gbangba pé. What it is not capital G-O-D, it is not God.
Muslims know that it is compulsory to serve God. Àwọn Mùsùlùmí wọ́n mọ̀ pé ó pọn dandan láti sin Ọlọ́run. And no one can go against 5 times that they want to use to serve God in a day. Nobody. Kò sí ẹnikẹ́ni tó lè jà wọ́n níyànjú tó lè gbà lọ́wọ́ wọn pé kí wọ́n má kírun lẹ́ẹ̀márùn-ún. Why you Christianity? Kí ló wọ́n dé tó jẹ́ àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì? You don't know when and time to serve your God. Ẹ mọ ìgbà tí àkókò tó yẹ ká ẹ sin Ọlọ́run. Put your hands together for the Almighty. We are not moved by what we see. We are not moved by what we see. Let's serve God. Many people will say, it is my work, it is my work. When you go work, you go to serve your boss. Ọ̀gọ̀rọ̀ ènìyàn ló máa ń sọ pé iṣẹ́ wọn ni o, iṣẹ́ wọn ni o, ìgbà tó bá lọ síbi iṣẹ́ ọ̀gá rẹ ló lọ sìn náà. And your boss will give you your reward. Ọ̀gá rẹ máa fún ọ ní ẹ̀tọ́ rẹ. But what I am talking about, it is God. Ohun tí mò ń sọ nípa rẹ̀ ni Ọlọ́run. It is compulsory. Everyone must serve God. Ó jẹ́ ohun tó pọn dandan gbogbo ènìyàn ló gbọ́dọ̀ sin Ọlọ́run. When you serve God, Ní ìgbà tó bá sin Ọlọ́run, the only reward that is waiting for you, èrè kan ṣoṣo tó ń dúró tì ọ́, it is heaven. òun ni ọ̀run. Àtẹ̀wọ́ fún Jésù. Clap Jesus Christ. So therefore, if you don't serve God, Tí o bá sin Ọlọ́run, the only reward that is waiting for you, èrè kan ṣoṣo tó ń dúró tì ọ́ ni. it is hellfire. Òun ni ọ̀run àpáàdì o. And I am saying the truth. I am not lying. Mo ń sọ òtítọ́ kò sí rọ́ńbẹ̀. Níṣojú ẹ l'Awólọ́wọ̀ ṣe kú. Ìwọ gbọ́ pé Awólọ́wọ̀ ti padà látijọ́ tó ti kú ni. You are there. Your present Papa Awolowo died. Have you heard that maybe he has returned ever since he has gone? Níṣojú ẹ, òun ni Abíọ́lá ṣe kú. Ṣé ìwọ gbọ́ wípé Abíọ́lá padà látọjọ́ tó ti kú? In your present Baba Abiola died. Have you heard that Baba Abiola have came back? Mo mọ̀ ní tí mo ṣe ń sọ àwọn olókìkí o. I know why I'm telling you the famous one. Ní ìṣojú yìí ni Fọláwuyọ́ ṣe kú. Ìwọ iye mọ́ọ̀sì tí Fọláwuyọ́ kọ́ láyé yìí wọn ò lè kà tán. Ṣé ìwọ gbọ́ wípé Fọláwuyọ́ padà wá? Fọláwuyọ́ died in your present. A lot of mosques that he built. Have you heard that he came back? Ibi tó jẹ́ kó o ti mọ̀ wípé aṣòdì sí Kristi ni wọ́n. Níbẹ̀ ni wípé ìwọ lọ́wọ́ tó ń ṣẹlẹ̀ pátá nínú ayé wàá rí i pé ohun tá a ti kọ sílẹ̀ nínú Bíbélì ni. That you observe it, that you should know that they are all an antichrist. Because if you notice what is happening in the world, you could have known that it is what I've written in the Tó bá Bible. jẹ́ wípé lénìí ni wọ́n kọ Bíbélì ni, ó ṣeé ṣe ká má dàgbọ́. I didn't believe the Bible was written today. If possible, we don't believe it. Bíbélì àti kọ́ kó tó dìgbà tí gbogbo àwọn nǹkan yìí ti ń ṣẹlẹ̀ nínú ayé. This Bible was written before everything happened. You need to serve God. A nílò láti sin Ọlọ́run. Ó bá ka ìwé tó sin Ọlọ́run, wàá rí ibi tí ó máa padà jáde. If you are educated, you are not that type that worship God, you see your end. Every single person must know that he need to serve God. Gbogbo ìran ènìyàn pátápátá ló yẹ kó mọ̀ kó yẹ kó ń sin Ọlọ́run. I am talking to the elder. Mo ń bá àwọn alàgbà sọ̀rọ̀ o. I am talking to the choir. Mo ń bá àwọn akọrin sọ̀rọ̀ o. I am talking to all our mothers. Gbogbo àwọn màmá ni mo bá sọ̀rọ̀. I talk to all the prophetess, the prophet on this mountain. Gbogbo àwọn aríran lọ́kùnrin lóbìnrin lórí òkè yìí ni mò ń bá I sọ̀rọ̀. am talking to all the ushers on the mountain. Gbogbo àwọn oníbodè gbogbo wọn ni mò ń bá sọ̀rọ̀ lórí òkè yìí I o. am talking to army salvation on the mountain. Àwọn mísàlfẹ́sà tó wà lórí òkè yìí mò ń bá yín I sọ̀rọ̀. am talking to that brother on the mountain. Mo ń bá arákùnrin yìí sọ̀rọ̀ lórí òkè yìí o. I am talking to that mother, that father that is listening to me on the internet. Mo ń bá ọkùnrin àti obìnrin tó ń tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ sí mi lórí afẹ́fẹ́ It is sọ̀rọ̀. compulsory, you must serve God. Ó jẹ́ ohun tó pọn dandan, o gbọ́dọ̀ sin Ọlọ́run.
Mi mo aborishari. I never know the idol worshippers. I don't know them. Mi ò mọ̀ wọ́n o. Ohun tí mo kọ̀ mọ̀ náà nígbà yẹn náà ni wípé nígbà tí wọ́n wà, wọ́n ò lè ṣe kí wọ́n má kí Elédùmarè kí wọ́n tó ṣiṣẹ́ wọn. What I noticed is that there they cannot do without praising God before they work. Now, ẹ jẹ́ ká wá fojú yìí wò. Ẹni tí wọ́n rí wípé Elédùmarè táwa ní kí wọ́n sìn direct kí òun tó kó nǹkan kan kalẹ̀ ó gbọ́dọ̀ kí Elédùmarè yẹn. That all these people that we mentioned, before they place down anything, they will first praise God. Now, kí ni wàá fẹ́ lọ sìn yẹn fún? So why would you now go and worship such? Tí mi ò lè lọ sìn Elédùmarè direct. That why won't I serve God direct? Èmi ò sọ pé ẹ̀sìn wọn ò dáa o. I am not condemning their religion. Ìdí tẹ́mi ṣe mọ̀ pé ẹ̀sìn wọn náà dá ni wípé àwọn náà máa ń sọ nípa Elédùmarè. Why I know that their religion is good, they do praise God, they do worship God. So therefore, ọ̀nà tẹ́mi ti mọ̀ yìí, èmi ti mọ ọ̀nà tó connect sí Elédùmarè direct. I myself personally, I have knew that road that is connected to God direct. Mi ò ní reason láti lọ sin òrìṣà kankan. I don't have any reason to worship any idol. Ẹjọ́ jẹ́ ìṣèlú. Let it be your doing. So therefore, tí mi bá wá ń sọ pé mo mọ ewé, mo mọ egbò, mi sin òrìṣà. Ọlọ́run ló dá ewé àti egbò, mo dẹ̀ ń lò ní. Our Father in the Lord is telling us today, if God show him how to use herbs and roots, it's God that created them. That is why he's using it. Idea wọn ni wípé gbogbo ìwọ tó bá ti ń lo ewé, gbogbo ìwọ tó bá ti ń lo egbò, ó ń sin òrìṣà kan àbí babaláwo ní ènìyàn. No. They are thinking is that you are using herbs and roots, that means the interpretation of it is that you are an herbalist. Ohun tí Olúwa dá, òun lèmi ń lò. I am using what God created. Ó dẹ̀ pa láṣẹ fún wa ni. And God ordained us. Àlọ́ máa ṣíwèé, ó pa láṣẹ fún wa. God ordained us. Open your Ó ní Bible. kí a lò ó. God said we should make use Àlọ́ of máa them. lọ sínú ìwé Genesis orí kìíní. Go to the Genesis chapter 1. Ẹ tẹnu bọ̀ láti 22, ẹ gbé máìkì fún wọn kíákíá o. You get moved down to verse 22. Ẹ tẹnu bọ̀ láti 22 kẹ́kẹ́ wo ohun tó wà ń bẹ̀. From verse 22, let us see what is there. Kí ló wí? Yes. Yes. Ẹ máa bí sí. Yes. 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 Ní òkun, Yes. kí ẹyẹ kí ó sì máa rẹ̀ Yes. sí ilẹ̀. Yes. Àti àṣálẹ́ àti Yes. òwúrọ̀, ó di ọjọ́ karùn-ún. Ẹ kàwé. Ọlọ́run sì wí pé Yes. kí ilẹ̀ kí ó mú ẹ̀dá alààyè Yes. ní irú rẹ̀ jáde wá, Yes. ẹran ọ̀sìn Yes. àti ohun tí ń rákò Ẹ kàwé. àti ẹranko ilẹ̀ Ẹhẹ́. ní irú rẹ̀. Bẹ́ẹ̀ni. Ó sì rí bẹ́ẹ̀. Orí bẹ́ẹ̀. Ọlọ́run sì dá ẹranko ilẹ̀ Yes. ní irú tirẹ̀ Ní irú tirẹ̀. àti ẹran ọ̀sìn Ẹhẹ́. ní irú tirẹ̀ Ẹ kàwé. àti ohun gbogbo Ẹhẹ́. tí ń rákò lórí ilẹ̀ Ẹ kàwé. ní irú tirẹ̀. Ní irú tirẹ̀. Ọlọ́run sì rí pé Ó rí pé ó dára. ó dára. Ọlọ́run sì wí pé Ẹ kàwé. jẹ́ kí a dé ènìyàn Ẹhẹ́. ní àwòrán wa Yes. gẹ́gẹ́ bí ìrí wa Ẹhẹ́. kí wọ́n kí ó sì jọba Ẹhẹ́. lórí ẹja òkun. Lórí ẹ, ó ní Olúwa wá rí lẹ́yìn tó ti dá gbogbo àwọn nǹkan yẹn pátá. God now observe after you have created all. Olúwa wá wò pé àwọn nǹkan yóò lè wà láìsí olùṣọ́ fún wọn. God now observe that all those things cannot be without a shepherd. Ibẹ̀ ni wọ́n fẹ́ kàn sí yìí fún That ẹ. is where they want to release Wọ́n me. tó ní babaláwo ni mí. You that you are calling our Father the Lord an herbalist. Èmi ò ń ṣe babaláwo. He is never an herbalist. Babaláwo mọ iṣẹ́ tó ń ṣe. The herbalists, they knew the work they do. Báńkà ó mọ iṣẹ́ tó ń The ṣe. banker, they knew the work they do. Àkántàǹtì mọ iṣẹ́ tó ń ṣe. And accountants, they know the obligation. Bíríkìlà mọ irú iṣẹ́ tó gbé dání. Even the bricklayer, they know what they are. Kápẹ́ńtà mọ iṣẹ́ tí ń ṣe. Even the carpentry workers, they know their Fọ́níṣọ̀ work. mọ iṣẹ́ tí ń ṣe. Even the furniture, they know what they are doing. Pẹ́díkíọ̀ mẹ́díkíọ̀ wọ́n mọ iṣẹ́ All táwọn ń the ṣe o. pedicure, manicure, they know their work. Néòfìsà mọ iṣẹ́ tó ń ṣe. All these nail fixers, they know their work. Wòlíì ni mí. He is a prophet. Mo kàn ń lo ohun tí Olúwa pa láṣẹ pé kí n máa lò He ní. is using what God ordained and directed
wanted him to be using. Ṣé ẹ lè kàwé? Ọlọ́run sì wí pé Olúwa wí pé jẹ́ kí a dá ènìyàn ẹ jẹ́ á dá ní ènìyàn àwòrán wa ní àwòrán wa gẹ́gẹ́ bí ìrí wa gẹ́gẹ́ bí ìrí wa. Kí wọ́n kí ó sì jọba lórí ẹja òkun, kí wọ́n lè jọba lórí ẹja òkun, lórí ẹyẹ ojú ọ̀run, lórí ẹyẹ ojú ọ̀run, àti lórí ẹranko, lórí ẹranko, àti lórí gbogbo ilẹ̀, àti lórí gbogbo ilẹ̀, àti lórí gbogbo ohun tí ń rákò lórí àti ilẹ̀. lórí ohun gbogbo tí ń rákò lórí ilẹ̀. Bẹ́ẹ̀ ni Ọlọ́run dá ènìyàn Bẹ́ẹ̀ ni Olúwa dá ní ènìyàn. àwòrán rẹ̀. The purpose he created woman being. Ìdí tí Ọlọ́run fi dá àwọn ènìyàn. Bàrúwà sáńdà olókèrú Ìdí ẹ̀bẹ̀rù. tí Ọlọ́run fi dá The ènìyàn. purpose he created woman Ìdí being. tó fi dá ènìyàn It gangan. is we to reign over these Ó people. fẹ́ jẹ́ kó o máa jọba lórí gbogbo ohun tó ń sọ yìí. Ìyẹn nìkan ló ṣe dá ènìyàn. That is why God created human. Kẹ́ jọba lórí ilẹ̀. So that you dominion the whole world. Ẹ lọ jọba lórí ẹranko. Go and reign over the animals. Ẹ jọba lórí ẹja. Go and reign over the fish. Kò dúró níbẹ̀, ó ní kẹ́ ẹ lọ jọba lórí àwọn ẹyẹ tí fò. He even tell us, he commanded us to Kò dominion sí over ìdí the tó earth. ṣe dá èèyàn láyé. There is no reason why he created Ìdí tó human ṣe dá èèyàn ni wípé The reason why he ó created ní ká lọ jọba lórí He wọn. said, go and reign over all. Bẹ́ẹ̀ ni Ọlọ́run dá ènìyàn Yes. ní àwòrán rẹ̀. Ẹ̀hẹ́. Ní àwòrán Ọlọ́run Ẹ̀hẹ́. ni ó dá Ẹ̀hẹ́. àti akọ Àti akọ. àti abo Àti abo. ni ó dá wọn. Ẹ kàwé. Ọlọ́run sì súre fún wa. Olúwa súre fún wa. Ọlọ́run sì wí fún wa pé Ó sì sọ fún wa pé ẹ máa bí sí, kí ẹ sì máa ẹ rẹ̀ máa rẹ̀ sí, kí ẹ sì gbilẹ̀ ẹ gbilẹ̀, kí ẹ sì ṣe ìkáwọ́ rẹ̀ ẹ ṣe ìkáwọ́ kí ẹ rẹ̀, sì máa jọba ẹ máa jọba, lórí ẹja òkun máa tọ́ lórí ẹja òkun, àti lórí ẹyẹ ojú ọ̀run lórí ẹyẹ ojú ọ̀run, àti lórí ohun alààyè gbogbo gbogbo wọn láyé gbogbo, rákò lórí èyí ilẹ̀. tí ń rákò lórí ilẹ̀. Ọlọ́run sì wí pé Olúwa sì rí pé kíyèsí, ó fi ewéko gbogbo mo fi ewé kan tó dọ̀dọ̀, wà lórí ilẹ̀ gbogbo ẹ̀tọ́ mo fi ewé kan dọ̀dọ̀, God now tell us that he give pàrọ̀ every need. ẹ̀pẹ̀lú ẹ̀kẹ́ pàrọ̀ ẹ̀já, God now give us every mo need. fi ewé kan dọ̀dọ̀, I use all the leaves. kì í ṣe ti Nàìjíríà nìkan Not o. only Nigeria alone. Kì í ṣe ti Cameroon nìkan. Not only Cameroon. Kì í ṣe ti Ghana nìkan. Not only Ghana Kì í alone. ṣe ti Amẹ́ríkà nìkan. Not only America alone. Olúwa sọ wípé God said, mo fi ewé gbogbo. I Ọlọ́run use sì all wí the pé leaves. kíyèsí Díẹ̀ sí i, ó fi ewéko gbogbo mo fi ewé kan tó dọ̀dọ̀ wà lórí ilẹ̀ gbogbo tó wà lórí ilẹ̀ dọ̀dọ̀ tí ń so èso fún yín tí ń so èso fún yín àti igi gbogbo àti igi dọ̀dọ̀ nínú èyí tí ń ṣe igi eléso nínú èyí tí ń ṣe igi eléso tí ń so ẹ̀yin ni yóò máa ṣe oúnjẹ fún Ẹ̀yin ni yóò máa ṣe oúnjẹ fún. It will become food for all of us. Nobody can deceive me. Kò sẹ́nikẹ́ni tó lè tàn mí o. Iṣẹ́ tí mo ń ṣe mo mọ̀ èèyàn kankan ló máa sọ pé kí ni mo ń ṣe. The work I'm doing, no one that can challenge me. Èmi tí mo ti tọ́. I have known the truth. òtítọ́ ti sọ mí di òmìnira. And the very truth has Òun set ni me mo ń free. sọ fún àwọn wòlíì yìí. This is what I'm telling the Ṣé wọn ò prophets. ka Bíbélì dé? Have they not read it? Mo ti ń there? béèrè lọ́wọ́ wọn ti I pẹ́. have been asking them Níbo ni questions. Olúwa ti sọ pé Where did God ẹ ò say so? gbọ́dọ̀ lu ewé, You must not use ẹ ò seed. gbọ́dọ̀ lu èdò. You must not use Láti seed. ọdún tí mo ti ń béèrè, The day I have been asking wọn ò tí questions, ànsá mi dèdílé. nobody answered me. Ọlọ́run sì wí pé Olúwa wípé kíyèsí kíyèsí, wọ́n fi ewéko gbogbo mo fi ewé kan dọ̀dọ̀ tí ó wà lórí ilẹ̀ gbogbo tó ń bẹ lórí ilẹ̀ dọ̀dọ̀ tí ń so èso fún yín tí ń so èso fún yín àti igi gbogbo àti igi dọ̀dọ̀. nínú èyí tí ń ṣe igi eléso tí ń so Èyí tí ń ṣe igi eléso ti ń so. ẹ̀yin yóò máa ṣe oúnjẹ fún Ẹ̀yin ni yóò máa ṣe oúnjẹ fún Every root, all the tree that bear fruit is going to be for our usefulness. So Ẹ̀yin yóò Jẹ́wọ́ máa fún ṣe. Jésù. clap Jesus Christ. Ẹ̀yin ò lè convince mi. No one that can confuse me. Tí n bá lè ja ewé méjì pọ̀ kí n lè fi ṣe àgbo ibà, ṣé mi ò ní fi ṣàgbo If ibà? I can cultivate 2 leaves or 3 to prepare for agbo of malaria, I will do it. àti fún gbogbo ẹranko ilẹ̀ Àti fún gbogbo ẹranko ilẹ̀. àti fún gbogbo ẹyẹ ojú ọ̀run Àti fún gbogbo ẹyẹ ojú ọ̀run. àti fún ohun gbogbo tí ó ń rákò lórí Àti ilẹ̀ fún ohun gbogbo tí ń rákò lórí ilẹ̀. tí ń ṣe alààyè Tí ń ṣe alààyè. ni mo fi ewéko tútù Ni mo tún fi ewé kan tútù gbogbo fún ní oúnjẹ fún gbogbo fún ní òun jẹ. ó sì rí bẹ́ẹ̀. Ẹni sùúrù. Let's calm down. Tí àwọn èèyàn ò bá wá jẹ ewé ko, If those people did not eat kí grass, ni wọ́n fẹ́ jẹ? what are they going
to eat. Olúwa sọ pé káwa máa jẹ àwọn. God said we should be eating them. Nítorí pé àwọn ń jẹ ewéko. Because they are eating Ewéko grass. jẹ̀kẹ̀rẹ̀. All these Ó grasses, ní vitamin tó it pọ̀. has vitamin that is many. Don't get here. You are not getting it. Ìwọ tó o bá ti ń jẹran. You that you have been eating Ó meat, ti jẹ ewéko. you have eaten Ó meat, jẹ ń parọ́. and you are lying. Olólogùn. You are saying it's Ó ní right. àdàbí tó o bá lògùn. Except if you take Ìwọ tó o it. bá ti ń jẹja. You that you are eating fish, Ewéko ló ń you jẹ. are eating meat. Olúwa pa láṣẹ báwọn kan God yìí. have ordained some people Láti máa jẹ ewéko ni. to be eating leaves. Àwa làwa máa jẹ wọ́n. That we are the ones to be eating Ẹ them. ti sọpọ́ lọ́nu ni. Read. Ẹ bèrè lọ́wọ́ wọn pé ṣé wọ́n ti sọpọ́ lọ́nu ni. Ask them of the Lord Sementino Blagata. Clap Jesus Christ. Ohun tí mo mọ̀ ni mo ń sọ. That I'm telling you what I know. Mi ò mislead anybody. I am never misleading anyone. Èèyàn wa máa pe Bíbélì fẹ́mi ní pépà. And somebody will be calling Bible paper for me. Ẹni tó pe Bíbélì fún ẹ pépà orí ẹ̀ ti yí. Whosoever that call Bible a paper for you, that person is Olólùwà tó sì wà orí ẹni yẹn ti yí náà. That person is having something Ẹni that's tó wrong pe with Bíbélì his fún ẹ brain. ní pépà. Whosoever that call Bible Ẹni paper yẹn for ti you, lánú ọpọlọ. that person is having Olúwa sọ wípé God said nínú ìwé Joshua in the book of Joshua, orí kìíní ní sùúrù mẹ́lọ́bẹ̀. Olúwa sọ wípé God said, ní ìwé mímọ́ yìí this Holy Bible, ẹ ò gbọ́dọ̀ fi kún. you must not add to Bẹ́ẹ̀ it. ni ẹ ò gbọ́dọ̀ yọ kúrò bẹ́ẹ̀. Don't destroy Ó ní ẹni tó bá fi kún. that you should not add to Ẹni it. tó bá tún yọ kúrò bẹ́ẹ̀. Whosoever that Ó surprised ní for it, ègbé ní fún gbogbo say yín. woe unto those people. Sílẹ̀ pọ̀ kí ló ń gbé pamọ́ fún wa máa ṣe definitely. Why are you now hiding your what you O are tí doing? mọ òtítọ́ nìyẹn. You definitely you have not yet know the truth. Èmi ò gbé nǹkan kan pamọ́ o. I am not hiding Èmi anything. ń léwé mò ń légbò. I am using herbs and Mi roots. ń wọṣẹ́ mi ń lẹ́bù. I am using Kò sí nǹkan tó kàn mí medicine pẹ̀lú and ẹnikẹ́ni. you powder. Nothing concern me with anyone. Láti rí ẹ pẹ̀lú ewé á ní aláìmọ̀ ni ẹ. Òun gangan láláìmọ̀ wéré ní ó ti sínwín. Once they notice that you are using herbs and roots, they'll be running for you that you are unclean person. They are the one that they are mad. Gbogbo ọ̀nà ni mo lè fi sọ fún wọn pé wọ́n ti sínwín. In every way, I can tell them, frankly speaking, that they are mad. Bẹ́ẹ̀dì tí wọ́n fi ń sùn ewé àti egbò lọ́ fi ṣe. Even the bed they are using is made by herbs and roots. Máa sùn tí ẹ ya oyin máa sùn tí ẹ. Bẹ́ẹ̀dì tí wọ́n fi ń sùn. Even the bed they are using to sleep, Ewé àti egbò lọ́ fi ṣe. it is made up of herbs and Ṣíà roots. tí wọ́n fi ń jókòó. Even the chair they use and sit Ewé down, àti egbò lọ́ fi ṣe. it is made by herbs and roots. Sílì tó ń wò lókè. All this ceiling you are seeing, Ewé àti egbò lọ́ fi ṣe. it was made of herbs and roots. Mọ́tò tó ń gùn kiri. The car you are Wàá bá going ewé about àti with, egbò nínú ẹ̀ náà. you will see herbs and roots. Àwọn fúláwà tó gbìn sílẹ̀. All the flowers Tó ń and sanwó fáwọn èèyàn kan máa bẹ́ẹ̀ gé. you are paying gardener to treat Tí the gádínà ò bá tún gé dáadáa. If the gardener does not Wàá treat the sáàkì ẹ̀ dànù. you will sack them. Ewé àti egbò ni wọ́n fi It ṣe was gbogbo wọn. made of herbs and roots. Clap Jesus Christ. Ó fẹ́ ìtọ́jú ńlá, ó lámọ̀ ọpọlọ. Ẹni tó ń pe Jésù Jésù, ó dẹ̀ gbé sẹ́nu kó jẹ́ ká. Ẹgẹnu sí, ẹgẹnu sí, kí ló ń ṣe yìí? Ó fẹ́ kọrin oṣù ìṣọwọ́ báyìí, ó mọ ohun tó ń ṣe, ó tí mò títọ́. Tó bá mò títọ́ òtítọ́ aṣọ ẹ̀dì òmìnira, ó tí gẹ̀ẹ́tì ohun tó ń ṣe. You have not Tó yet bá gẹ̀ẹ́tì started ẹ̀, what you are doing. Ó If lè you fẹ́ kọrin kó ṣe báyìí. when you want to say you not fold your wàá rí mi nígbà mi tí bá máa jáde. you see me when I Tí n bá rí pé kíní yìí ti tè mí lọ́rùn, if this thing is too mo tight, máa tú dànù ni. I will lose it Nítorí pé mo ti mọ òtítọ́. because I have not Òtítọ́ ti sọ mí dòmìnira. Yes, sir. Ẹ ò mọ ohun tẹ́ ń ṣe wọ́n kàn gbé You yín don't síbẹ̀ ni. know what you are doing. Nítorí ẹni tó dùn ẹ̀ ṣe ní jàtijàti. That is why everything Ẹ is pàtẹ́wọ́ fún happening Jésù now. ẹ̀yẹ èèyàn yìí. Clap Jesus, people of God. Mi sọ fún ẹ pé mo mọ̀ tán, ṣé mo máa ń sọ fún ẹ? That I'm not telling you that I know all or I know story, Ṣùgbọ́n but òye kún ọpọlọ mi gan. I have wisdom, knowledge. Máa pàtẹ́wọ́ fún Jésù. Ṣé ẹ ti kábẹ̀ fún un? Ọlọ́run sì wí pé Olúwa sì wí pé kíyèsí ẹ kíyèsí. mo fi ewéko gbogbo Yes. tí ó wà lórí ilẹ̀ gbogbo tí ń so èso
fún yín àti igi gbogbo nínú èyí tí ń ṣe igi eléso tí ń so ẹ̀yin ni yóò máa ṣe oúnjẹ fún àti fún gbogbo ẹranko ilẹ̀ àti fún gbogbo ẹyẹ ojú ọ̀run àti fún ohun gbogbo tí ó ń rákò lórí ilẹ̀ tí ń ṣe alààyè ni mo fi ewéko tútù gbogbo fún yín oúnjẹ ó sì rí bẹ́ẹ̀ Ọlọ́run sì rí ohun gbogbo tí ó dá. wàá wo ibi tí ó jẹ́ wípé ìwọ fún rẹ òun kọ ìwé inú iná fún ayé ẹ. Look at the road that you are passing to write the book of fire for your life. Ṣé èṣù ni wọ́n sọ síbẹ̀ báyìí? Is it Satan that ó ní Ọlọ́run sì rí ohun gbogbo tó dá. And God observed everything he created. Orúkọ pásítọ̀ tó lòdì sí Bíbélì sóhun lọ́kọ síbẹ̀ ni. Is it the pastor that is against? Orúkọ àfáà tí ń lòdì sí Bíbélì sóhun lọ́kọ síbẹ̀. Is it a father that Orúkọ babaláwo yẹn sóhun lọ́kọ síbẹ̀. Ó ní Ọlọ́run sì rí ohun tó dá. Ibẹ̀ yẹn ni kẹ́ ẹ ti mú báyìí. Ọlọ́run sì rí ohun gbogbo tí ó dá. Olúwa rí ohun gbogbo tó dá. Sì kíyèsí. Dáradára ni àti àṣálẹ́ àti òwúrọ̀ ó di ọjọ́ Ẹ kẹfà. pàtẹ́wọ́ fún Jésù. Clap Jesus Christ. Olórí burúkú kan máa jáde àwa máa ní ológun ni pásítọ̀ yẹn o. Nítorí pé wọ́n rí ewé àti egbò lọ́wọ́ mi. Olúwa sì rí ohun gbogbo tó dá. God notice all. Nígbà tí ẹni tó dá ẹni tí ń sọ̀rọ̀ sọ pé ohun tóun dá dáradára ni. When God himself is talking that all what he created they were good. Ẹni tó ní ẹ̀mí tó ní omi tó ní ẹ̀jẹ̀. Someone that have life that have breath. Lábàrú àjẹrèké bàrú. Also. Ẹ̀yin èèyàn yìí ẹ bẹ̀rù Olúwa. Let us have fear of God. Àìsìn Olúwa ni kò jẹ́ kó mọ Olúwa. You not to serve God, you don't know. Bẹ́ẹ̀ bá sin Olúwa ẹ máa mọ Olúwa. To worship God, you Ẹ sì know máa his mọ God. ọ̀nà rẹ̀. And you know his way. Àwọn amárìndín ní aláìgbàgbọ́ wọn yóò ṣìnà. Wọ́n kọ́ṣẹ́ Olúwa. Ṣùgbọ́n àwọn tó gbólúwa gbọ́, wọ́n kì yóò fò láyé. They come to divide us Wọ́n wá láti wá pín wa níyà. so that you will not succeed in life. Kó o má bàa ṣàṣeyọrí náà. So that you will not meet up with heaven. Kó o má lè rí ọkọ, má lè jogún ìjọba ọ̀run. So that you will not see Jesus once Kó again. o má lè rí Jésù Kristi sílẹ̀ So that you kan. will not witness God once Kó again. o má lè rí They purposely come to divide us. Wọ́n mọ̀ Okay, wọ́n mọ̀ wá pín wa níyà ni. pé wọn ò fẹ́ jẹ́ kó rí Jésù. Because they don't want you to see Jesus. Nítorí ẹ̀ la ṣe ń pè wọ́n ní aṣòdì sí Kristi. That is why we call them an Antichrist. Soon and very soon we are going to see the Lord. Láìpẹ́ láì jìnà. Sooner, very soon, Oh, Jesus. we are going to see the Lord. It's reggae. Sooner, very soon, we are going to see again. Genesis please 11. Sooner, very soon, Genesis 11. we are going to see the Lord. Hallelujah, hallelujah. We are going to see the Lord. They divide us. Wọ́n wá pín wa níyà. Wọ́n ò jẹ́ kó ọ̀rọ̀ wa yẹra wa mọ́. They don't allow us to understand each Nítorí other. pé wọn ò fẹ́ jẹ́ kẹ́ rí Ọlọ́run padà Because mọ́. they don't want you to see God Wọn ò again. fẹ́ jẹ́ kẹ́ rí Jésù yìí mọ́. They don't want you to see They Jesus Christ. purposely divide us. Wọ́n mọ̀ pé Ìwọ tó o bá dẹ̀ fẹ́ jẹ́ kí wọ́n divide ni o. You that you want you to Mo take fi us ayé to àti ọ̀run búra rẹ̀. I am betting it with Bí everything. ènìyàn bá gbé ìbọn wọlé lọ́wọ́lọ́wọ́ If báyìí, someone just bring it tó bá ní to nínú some, Jésù àbòwọ́, someone ask me for màá ní Jesus kó and yìnbọn pa mí money. níṣẹ́. I will ask the person to shoot. Ìwọ ló fẹ́ jẹ́ kí wọ́n divide You ẹ̀. are the one that you allow them Èmi to ti mọ divide you. Jésù, mo ti mọ̀ náà. That is, I have known the truth. Rárá kò yí padà. Jésù lọ́nà iye náà tó lọ sílé ògo. Ìwọ ló fẹ́ kó divide. You are the one that allowed them to divide Wọ́n ò you. lè divide èmi. No one that can divide me. Nítorí ẹ̀ náà lọ ṣe ń bá mi jà. That is why they are fighting me. Wọ́n mọ̀ pé mo dúró láti tú àwọn èèyàn They sílẹ̀. know that I stand to liberate Nínú people. ìdè tí wọ́n fẹ́ ju àwọn èèyàn sí, In the bondage they want to keep mo people. fẹ́ jẹ́ kó yé ẹ lónìí. I want you to understand. Kò sí today, ẹni tó lágbára tó Jésù. there is no one that is powerful Nínú like gbogbo Jesus. àwọn òjíṣẹ́ tá a ti rán, Among the disciples that they Jésù sent, nìkan ló ní agbára. it's only Jesus that Mi ò has tí ì rí ẹni tó lágbára tó Jésù power. nínú. How can see someone that is powerful like Jesus Christ? Èwo nínú wọn ló lajú afọ́jú bèrè? How many of them are among them that open the blind? Ọlọ́run náà ló rán wọn wá o. It's God that sent Ní them. ìwọ̀n agbára wọn ló fún wọn. That in the need, the capacity
necessity of their Gbogbo power. àwọn tó wá Ọlọ́run ló rán wọn wá. All those ones that came, God Ṣùgbọ́n rán sent wọn them. ní ìwọ̀n agbára wọn. But God sent them. Gbogbo according àwọn to tó their wá ti power. wá yẹn. Everyone Èwo that ló came. lajú afọ́jú rí? And which one out of them Èwo opened ló the jókòó eyes? dìde rè? Which one that weighed the dead? Èwo ló mí òkun pupa yà rí? Which one that Ẹ parted the béèrè Red lọ́wọ́ Sea? wọn náà. Ask them questions. Nítorí ẹ̀ ni wọ́n ṣe envy Jésù. That is why they are envying Nítorí pé wọ́n mọ̀ wípé because they know iná that tó wà lára Jésù the fire that we ó ju iná tó wà lára wọn lọ. which is more than the fire they Ẹ̀bẹ̀rù carry. àjàkàbà òrùà. The fire in Jesus is Ẹlẹ́bẹ̀rù more than àsàtà. that. Ó wá mú àtijọ́ tí wọ́n ti envy ẹ̀. Do you know why they are envying him? Àtijọ́ tí wọ́n ti fẹ́ tì í wó. The day that they got Igi àràbà látijọ́ tó ti fẹ́ tì í wó. okay, the day they want to pull the igi out of Wọ́n ò the rí day they want tiwo. to pull it down, they can never pull it Tó down. bá pé ẹ̀sìn míì ni wọ́n pé lọ́tí ń tì látijọ́ yẹn ẹ̀sìn yẹn á ti shut down. Adibi, it is another religion they are pushing since all this while the religion will have been shut Wọ́n ò down. rí Jésù shut down. They never get rid of Jesus Christ. Ojoojúmọ́ ni Jésù ń peléke sí. Every day Jesus Christ Orí wo ni mo fẹ́ elevates. kọ lẹ́ẹ̀kan kí n tó kú mẹ́? Ẹ̀yin ọmọ yìí. Mo ti mọ̀nà iye yìí náà, Oh my God. rárá kò yí padà. Jésù lọ̀nà iye náà, tó lọ sílé ògo. Kò sí ẹjẹ́ kọ́ lọ gbé jáde. Let them go bring it out. Mo put ẹ̀ sí wọn. I put it to them. Mi ò sọ wípé Ọlọ́run kọ́ ló ń mú àwọn òjíṣẹ́ yẹn o. I am not condemning those Mi people. condemn wọn o. I never condemn Ṣùgbọ́n ẹ them. béèrè lọ́wọ́ wọn. But ask them Èwo questions. ló ṣiṣẹ́ Jésù nínú ayé? How out of them, which one that did what Ìyẹn ni wọ́n ṣe Jesus envy Jésù. That is why they are envying Jesus Christ. When you do extraordinary things, they will envy you. Tó o bá ṣe ohun tó tayọ, wọ́n á jealous yẹn. And they wọ́n máa envy ẹ bẹ́ẹ̀ ni pé wọ́n máa pa ẹ ní. They will envy you as if they want to kill you, but no. Ẹ̀yin ọmọ yẹn ẹ létí kẹ́ gbóhun tí mò ń sọ. These children open your inner ears so that you understand what I'm telling you. Ọlọ́run kì í ṣe ẹni téyàn ò ní sìn. God is not a person that you will not worship or serve. Genesis 11 kí ló wà mẹ́? Genesis 11. They purposely want to divide us. Wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ pín wa ni o. Genesis 11. 11 verse 1. Ẹ tẹ́tí dáadáa kẹ́ gbóhun tó fẹ́ jáde. Listen so that you hear what this Genesis is telling us. Chapter 11. Kọ̀dà tó jókòó wá rí pé ń tòótọ́ wọ́n mọ̀ọ́mọ̀ láti fẹ́ divide you. The brother, you will know that purpose that they want to divide us. Wọ́n ò fẹ́ jẹ́ ká rí Olúwa. They don't want us to see God. Ẹ kàwé. Genesis 11 Kí ló wí? verse 1. Gbogbo ayé sì jẹ́ èdè kan. Ẹ máa bọ̀, màmá ẹ kàwé yìí o. Mama, read yo. Genesis 11, Genesis Verse 11. 1 to 9 lẹ máa kà. 1 to 9. Gbogbo ayé sì jẹ́ èdè kan. Ní ìgbà tí ayé ṣì ń di ayé. When the world is still war. Ìbárù èdè. When the world is still war, they value the Ẹlẹ́bẹ̀rù language. àkàtàbó jẹ́rẹ̀ When wá. the world is still war. Nígbà tí ayé sì mọ̀ pé Jésù lolúwa. When the whole universe knows that Jesus Nígbà tí Christ is èṣù ò God. tí ì sá sí wọn láàrin. When Satan has not yet parted them. Ìgbà tí àwọn aṣòdì ti Kristi. When Antichrist. Tí wọn ò tiẹ̀ tí ì dé. When they have not yet Wò come. jẹ́ kí n sọ fún ọ. Let me let you know. Aṣòdì ti Kristi ti dé o. We have an Antichrist. Wọ́n wà láàrin yín They o. are among you. Wọ́n ti wà láàrin yín They o. are among you. Antichrist. Torí ẹ̀ ló máa ń pẹ́ tó bá ti ṣe ìsìn tó bá ṣe sọ̀rọ̀ tán yìí. Wàá padà rí pé lẹ́yìn ìsìn èèyàn kan tún jà. Because you have Antichrist among you. Aṣòdì sí Kristi ni They wọ́n. are all an Antichrist. Èpèrú ẹlẹ́kẹ̀ I bàjẹ́. am telling you, they are all an Wọ́n gbàrú Antichrist. àsátàrú They ajára. are an Antichrist. Aṣòdì sí Kristi ní They gbogbo are wa. all an Antichrist. Wọn ò dẹ̀ ní ìjọba Ọlọ́run tí wọ́n máa wọ̀. They have concluded their mind that they will not inherit the kingdom of Ní God. ìgbà tí ayé sì ń di ayé. When the world is still war, Tí gbogbo ènìyàn wà nínú èdè kan ṣoṣo. when everyone and in one accord, Ọ̀dà tẹ́tí sí ohun tí mò ń sọ. brother, listen attentively, Kó o má padà lọ rìn ní ọ̀nà tí ò jẹ́ kó o rìn. so that you will not go and walk Ẹ amazed. kàwé màmá. Gbogbo ayé sì jẹ́ èdè kan. Gbogbo ayé jẹ́ èdè kan. Àti ọ̀rọ̀ kan. Àti ọ̀rọ̀ kan pẹ̀lú. Verse 2. Ẹ kàwé. Ó sì ṣe. Ó ṣe. Tí wọ́n ti ń rìn láti ìlà oòrùn. Yes. Lọ. Tí wọ́n sì rí pẹ̀tẹ́lẹ̀ kan. Eh? Ní ilẹ̀ Sínárì. Yes. Wọ́n sì tẹ̀dó síbẹ̀. Wọ́n tẹ̀dó síbẹ̀. Verse 3. Kí ló ṣẹlẹ̀? Wọ́n sì wí. Wọ́n wí. Ìkíní sí ìkejì pé. Wọ́n wí ìkíní Sí fún ìkejì. They are telling each other, Nígbà tí èdè sì jẹ́ ẹyọ kan. when our language are still one, Tí lójú wa máa sọ pé a máa gbàwé 31 days. when every one of us we agree that we have 31 day fasting and
Because we want to move the mountain. Tí gbogbo wa dẹ̀ máa gbàwẹ̀ yẹn. And every one of us, we are going to fast. Tí òkè dẹ̀ máa ṣí nídìí. And the mountain will Kì í ṣe move. nísìnyí tí a máa ní àmẹ́gbàwẹ̀ 31 days. It is not now that we want to pray for 21 days. Ènìyàn kan lọ máa dóbò nílé. Somebody will be at home. Àwọn messing kan up. máa lọ sí bí apalọ. Some people be going to be a Àwọn kan á lọ jẹun jẹ. Some people will go and Tó eat. bá ti di ìrọ̀lẹ́ wá tún join ní wa o. And when it is evening, they will still Àdúrà ò tà mọ́. And prayer are no Ìbéèrè answer. àjàdí àmẹ́sẹ̀rọ̀. Prayers are no more. Ẹ̀bẹ̀tẹ̀kọ́ alẹ́kẹ́. Prayers are no more. Ìràbàdà ẹlẹ́rù àtà. I said prayer are no Àwọn wo more. ni wọ́n máa dóhun tó lù wá Who sọ are yìí? those people that will listen Ẹ to what padà God sí has ibi said? tí Olúwa ti mú wa wá. You need to go back to the Kẹ́ ẹ lè source. jèrè ayé àti kẹ́ ẹ lè jèrè So ọ̀run. that you will inherit this world and you will inherit heaven. Nígbà ayé Babalọ́lá. During the time of Babalola, Babalọ́lá yẹn ni àwọn kan condemn pé kí lẹ̀ ń fi Babalọ́lá ṣe. Babalọ́lá ti kú náà. some people are condemning Babalola that Babalola have died. Kò jẹ́ kí a gbàgbé Babalọ́lá. We don't supposed to condemn Babalola or forget about him. Nítorí nígbà ayé Babalọ́lá. During the time of Babalola, Àwọn sì wà ní ẹ̀mí kan. and they were in one spirit. Babaláwo máa gbàwẹ̀ 91 days. If they want to fast for 91 Wọ́n days, máa gbà dojú ikú ni. they will fast till Gbogbo death. ohun tí wọ́n bá dojú àwẹ̀ yẹn kọ. Whatever they face in the fasting, Òkè máa ṣí di. and the mountain will move. Sẹ́yìn lè ṣe é sí. Can you do that now? Àwọn ọmọ tí wọn ò lè ṣe é sí tí wọn ò mọ̀ tán Babalọ́lá wọ́n máa ń pàtàn Babalọ́lá. And those children, they don't know the history of Babalola, they are talking about Babalola. Àwọn tí wọn ò mọ̀ tán Mósè Orímọládé wọ́n pàṣán Mósè. Those people, they don't know anything about Moses. They are talking about Moses. Ìyẹn wọ́n ní Orimolade. mo fẹ́ yọra mi kúrò nínú kérúbù. That is why I want to deviate myself Kí from n cherubim. dúró mi jẹ́jẹ́. That I want to Mo stand mọ on ìpè tí Olúwa pè mí I sẹ́. know the call that God Ohun called tó me. sì ń ṣẹlẹ̀ ló ń ṣẹlẹ̀. What is happening is what is Tá a happening. bá dojú àtàmì tán, When we get to the wàá sea, mọ̀ wípé you will know that wòlíì ń bẹ láàrin there yẹn. are the prophets among you. We need to move. A nílò láti tẹ̀síwájú o. Kíákíá aago tí ń lọ yẹn. verse 3. The time is Wọ́n fast sì spent. wí Wọ́n wí. ìkíní sí ìkejì pé Yes. ẹ wá náà. Ẹ gbé máìkì yẹn sẹ́nu dáadáa. Ẹ wá náà. Ẹ wá ná. Ẹ jẹ́ kí a mọ bíríkì Ẹ jẹ́ kí a mọ bíríkì. kí a sì sún wọ́n síná. Yes. Bíríkì ni wọ́n sì ní òkúta. Yes. Ọ̀dà ilẹ̀ ni wọ́n sì fi ṣe ọrọ̀. Uh-huh. verse 4. Uh-huh. Wọ́n sì wí pé Wọ́n wí pé ẹ wá náà. ẹ wá ná. Ẹ jẹ́ kí a tẹ ìlú kan Ẹ dó. jẹ́ àtẹ̀lú kan dó. Kí a sì mọ ilé ìṣọ́ Ẹ kan. jẹ́ ká mọ ilé ìṣọ́ kan. Orí Let us èyí tí build a city Ibi tá a ti máa pàdé. where we will be meeting. Mi ò mọ ohun tó fẹ́ máa ṣe ń bẹ̀rù. I don't know what they want to do Ṣùgbọ́n here. ẹ̀mí àwọn èèyàn yìí papọ̀. But their spirits come together. Ẹ̀mí They are wọn in one papọ̀. accord. They are in one accord. Àyàbá ẹ̀mí wọn papọ̀. I said they are in one accord. Ẹ jẹ́ kí a mọ ilé ìṣọ́ kan. They are in one accord. Àwọn yìí wọn ò yapa. The people they never deviated. Ìyẹn ni mo ṣe ń sọ lẹ́ǹkan. That is why I'm saying that. Wọ́n mọ̀ọ́mọ̀ láti fẹ́ dàrin wa rú ni. They purposely want to scatter out. Àwọn aṣòdì sí Kristi ti jáde o. Antichrist, they are out there. Ohun tí wọ́n máa píríṣì nìyẹn o. This is what I'll be preaching. Àwọn aṣòdì sí Kristi ti jáde. Antichrist, they are out Gbogbo there. ẹ̀yin wòlíì mò ń bá yín wí báyìí. All the prophet I am talking with you. Ìjọ tí ẹ ti ń lòdì sí Olúwa ni. The day you go against God. Ìjọ tí ẹ ti ń píríṣì ìbùkún. The day you have been preaching blessing. Látijọ́ táwọn bàbá wa The day our father. tí wọ́n ti ń píríṣì nípa aṣòdì sí Kristi. They are preaching about the Ṣé Antichrist. àwọn èèyàn ò jẹun ni? That is people not eating? Wọn ò mumi ni. Are they not Wọn ò drinking? kọ́lé ni. Are they not building Wọn ò house? ralẹ̀ ni. Are they not purchasing Kété land? tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ń sọ nípa ìbùkún. Immediately they are preaching about blessing. Ọba yí àwọn ọmọ yẹn jẹ́. They have spoiled the life of the children. Ìbùkún ni wọ́n ń wá kiri. They are looking for blessing up and Ìmí down. tí torí ìbùkún lọ join the court. Some people, because of blessing, they went and joined court. Ìmí tí torí ìbùkún lọ ṣẹ́fà. Some people, because they went and do it. Ìmí tí torí ìbùkún lọ ń pa àwọn èèyàn. Because of blessing, some people they are killing. Àyà ẹlẹ́bàlú àjàkàtà. Because of blessing, they Ẹ are ò killing. sọ fún wọn wípé ẹ jẹ́ ní ìrònú pìwàdà. They are not telling about repentance. Ẹ ò sọ fún wọn nípa ìrònú pìwàdà They mọ́. are not preaching about repentance. Gbogbo ohun tẹ́ ń sọ ní ìbùkún. All what you are saying is blessing. Wọ́n máa sùn ya yẹ́sà. Ayé ẹ ti dá. Máa sùn. Ó kù 15 minutes. My mind starts to remain 15 Tí minutes. kì bá ṣe pé o fẹ́ gbọ́ràn ni. If not that you don't want to listen, Mi ò lérò pé ìwọ lè sùn nínú iṣẹ́ ìránṣẹ́ tó ń gbóná. I'm not sure that you can sleep on this sermon that is hot. Under this preaching that is The hot. anointing that is hot. Under the anointing that is hot. O ò fẹ́ gbọ́ràn ni. You don't want to hear. Aṣòdì sí Kristi nìyẹn. You are an Antichrist. Ní
nígbà ayé àwọn dádì wa wọ́n ṣe ń preach olùpìwàdà wọ́n preach Antichrist wọ́n dẹ̀ ń lówó à ń jẹun jẹ àwa òkè. During the period of our father, they are preaching about repentance, they are preaching about the Antichrist, and we are feeding. Nígbà ayé yín wọn ò preach yẹ. During your time, òun and they ló not preaching build it. wọn di sí yín. That is what builds them ẹ till wo now. tí àwọn olórí burúkú pásítọ̀ yìí ń preach sí. Look at all these in-law pastors are preaching now. wọ́n ti bà ayé àwọn ọmọ jẹ́ fún yín o. They have spoiled the life of children. àwọn ọmọ ti ń ṣe oògùn owó kiri o. And all the children, they are doing ritual up and down. wọ́n á dẹ̀ lọ mú girlfriend àná wọ́n sì mú kan ní Uniport ó pa girlfriend díẹ̀ sínú hòtẹ́ẹ̀lì ni. Yesterday, one of them killed his girlfriend in Uniport at hotel. ó dẹ̀ yọ ọwọ́ ó yọ ọkàn ẹ̀. And he just removed the ends and Ohun the tí arms. pásítọ̀ ń preach fún ẹ ni. What pastor is preaching for Kò you? sọ nípa ìrònú bíwàdà. He's not telling you about Wọn repentance. ò sọ nípa ìṣòdì sí Kristi. He's not telling you about an Wọn ò Antichrist. bẹ́ẹ̀ sọ nípa iná. They are not telling you about hellfire. Iná fi sùúrù ká gbàdé lẹ́kẹ̀rú àbẹ̀yà. That's the fire that Wọn ò has sọ no end. nípa ìjọba Ọlọ́run fún They yín are bá. not telling you about the kingdom of God. àwọn máa sáré nǹkan tó jẹ́ kó sáré. You'll be running at scatter on what you don't supposed to run after. èmi ò sáré nǹkan tó jẹ́ kí n sáré. I am not running at scatter of uncommon things. mi ì jẹ́ ṣe ohun tó máa fi ìyà jẹ àwọn ọmọ mi lọ́jọ́ ọ̀la. And I will never lay my hand on what will make my children to suffer in the future. mo máa ń sọ fún Olúwa ní èmi ni kí n jẹ ìyà mi. I used to tell God, èmi nìkan. I will not suffer, Baba, because I have worked. yes bàbá bá tiẹ̀ jẹ́ pé nǹkan kan lọ wà èmi nìkan ni kí n jẹ ìyà. Okay, our Father in the Lord is saying, even at all, if he go astray, let him suffer it But alone. mi ò go astray. But he never go Ojú astray. ọ̀nà náà ni mo ṣì wà. He's still on the road. Ẹ kàwé. Please read. Verse 4. Kí ló ṣẹlẹ̀? Wọ́n sì wí pé ẹ wá náà. Ẹ wá náà. Ẹ jẹ́ kí a tẹ ìlú kan ẹ dó. jẹ́ àtẹ̀lú kan dó. Kí a sì mọ ilé ìṣọ́ ẹ jẹ́ kan. àmọ́ ilé ìṣọ́ kan. Orí èyí tí yóò kan ọ̀run. èyí tí ó máa kan ọ̀run. Kí ó sì ní orúkọ. kí ó sì ní orúkọ. Kí a sì máa túká kiri sórí ilẹ̀ gbogbo. kàwé. Verse kí 5. ló ṣẹlẹ̀. Olúwa sì sọ̀kalẹ̀ wo ìlú Olúwa sọ̀kalẹ̀ wo ìlú. àti ilé ìṣọ́ náà àti ilé ìṣọ́ náà. tí àwọn ọmọ ènìyàn ń kọ́. táwọn ọmọ ènìyàn ń kọ́. Verse kí 6. ló ṣẹlẹ̀. Olúwa sì wí pé Olúwa sì wí pé. kíyèsí ọ̀kan ní àwọn èdè. Olúwa confirm ọ̀kan ní ẹ̀ pé ènìyàn. àwọn tẹ́rí èdè ọ̀kan ní, wọn ó ṣọ̀kan. God confirmed that all the people you are seeing, their language are one. Olúwa jẹ́ mọ̀ wípé ọmọ ènìyàn adarí wurun orí. God know human beings what they can do. Wọ́n burú gan o. They are so wicked. Wọ́n bá kọ́ ilé yìí dé ọ̀dọ̀ mi. Once they build this Ó house mọ̀ up tí to táwọn God, èèyàn ṣe ń rí mi fi do ni. you know why people Nítorí are pé just ẹ̀ ń looking rí at mi me? lójoojúmọ́. Because you are seeing our Father the Lord Òun tó every mú day. Olúwa da èdè wọn rú That nìyẹn. is why God now scattered their language. Wọn ò bá ti rí Ọlọ́run fi. They might have looked down on Wọn ò God. bá ti rí àṣírí Ọlọ́run. They might have seen the secrets of Wọn ò God. bá ti rí pé àkẹ́kọ̀ọ́ àwọn là ń sọ pé Ọlọ́run ò tó ń gbé. Wọn ò bá ti rí pé àṣọ Ọlọ́run náà máa ń tó ń gbé. That when we are saying that God never slumber, they could have seen that God used to slumber. Tàbí bàbá kìíní sọ pé àwa ń sọ pé Ọlọ́run ò tó ń gbé. We are saying that God never slumber. À ń sọ pé Ọlọ́run kì í yàgbẹ́. We say God never poo. Àní Ọlọ́run ò fara tí nǹkan kan. God never lean on Àwọn ọmọ anything. èèyàn á ti rí bó fara tí nǹkan. Human being could have seen. Ọmọ adarí ohun tó jẹ́ pé wọn ò lè kíkù síkìtì láyéláyé. Human being that they can never keep Ohun tó anything. mú Ọlọ́run láti dín èdè wọn rú That nìyẹn. is why God now scattered their Ayé language. bàrú àsàkàtà That yà. is why God now scattered Ebéru them ẹgbẹ́ everywhere. sẹ́tàlíà. He scattered them there. He Èwo scattered iná ń their bẹ̀rẹ̀ language. yá kẹta He wà scattered bẹ̀rẹ̀. every of their Ṣé ẹ language. máa kàwé yá? 6. Olúwa sì wí pé Olúwa wípé kíyèsí ẹ kíyèsí. ọ̀kan ní àwọn ènìyàn. Ọ̀kan ni àwọn èèyàn yìí. Èdè kan ní gbogbo wọn ní. Èdè kan ṣoṣo ni gbogbo wọn ní. Èyí ni wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe. Yes. Jẹ́ nísinsìnyí. Yes. Kò sí ohun tí ó lè tí a lè gbà lọ́wọ́ wọn tí wọ́n ti rò láti ṣe. 7. Ló ṣẹlẹ̀ Ẹ wọ́n. wá ná. Mm. Ẹ jẹ́ kí a sọ̀kalẹ̀ lọ. Yes. Kí a ti dá wọn ní èdè ìrú níbẹ̀. Ká dà wọ́n lédè ìlú níbẹ̀. Ẹ kàwé. Verse Kí 7. ló ń ṣẹlẹ̀? Ẹ wá ná. Ẹ̀hẹ́. Ẹ jẹ́ kí a sọ̀kalẹ̀. Ẹ jẹ́ ká sọ. Kí a sì dá wọn ní èdè ìrú níbẹ̀. Ẹ. Kí wọ́n kí ó má ṣe gbédè ara wọn mọ́. Verse 8. You are getting it. Bẹ́ẹ̀ ni Yes. Olúwa tú wọn ká Yes. láti ibẹ̀ lọ sí orí ilẹ̀ gbogbo. Wọ́n túká. Èdè wọn Scattered. Their language scattered. Èdè wọn dàrú. Their language just scattered. Ìmọ̀ wọn dàrú.
Even they are not in one accord anymore. They never get themselves again. Somebody that is using shovel before we go and bring hammer. Somebody that is bringing hammer will go and bring nail. And everything have muddled up. Somebody that said they should not bring water. You go and bring sand. That is there is an issue. They purposely scatter all the languages. Let us all rise on our feet. What type of faith did you carry? My faith is standing on nothing else. All our viewers, what about faith do you have? Don't be deceived that it's Jesus Christ. Don't be deceived that it's Lord. I beseech you with God. Let us walk in a plain way. What our Father the Lord have discussed with us today, that is telling us that we should stand firm on the right road. That is our topic. Just be on the right way. Whosoever that is standing, make sure you stand on Christ because it's the right way. Release your hands, we want to pray.
àpáta. Ilé mìíràn ìyá èdè. Mo dúró lé Kristi àpáta. Ilé mìíràn ìyá èdè. That the world is going. We have deviated from where we are coming from. But don't forget what I'm telling you. Don't release your hands. Yes, sir. Raise your head. Ẹ mú ìdàpadà sí ipò fún mi nínú ọ̀sẹ̀ tí mo wà yìí. Ẹ mú ìgbàpadà fún mi nínú ọ̀sẹ̀ tí mo wà yìí. Ẹ mú ìgbàpadà fún mi nínú ọ̀sẹ̀ tí mo wà yìí. Ẹ mú ìdàpadà sí ipò. Ẹ mú ìgbàpadà sí ipò Fún mi nínú ọ̀sẹ̀ nínú ọ̀sẹ̀ tí mo wà yìí. Àdúrà ìyàwó ò bá ti yí ọwọ́ ẹ̀ lókun sí. If that prayer is the other side. Ẹyọ kan ṣoṣo náà ní lẹ́yìn náà tó lóhùn àsọtẹ́lẹ̀. This is the only prayer. Ẹ mú ìgbàpadà fún mi sínú ipò nínú ọ̀sẹ̀ tí mo wà yìí. Ayérayé o. Ayérayé o. Ẹ mú ìgbàpadà sí ipò fún mi nínú ọ̀sẹ̀ Ẹ yìí. mú ìgbàpadà sí ipò fún mi nínú ọ̀sẹ̀ yìí. Olúwa sọ di ọdún. Ẹ mú ìgbàpadà fún mi nínú ọ̀sẹ̀ yìí. Ẹ mú ìgbàpadà sí ipò fún mi nínú ọ̀sẹ̀ yìí. Ayérayé o. Ẹ mú ìgbàpadà sí ipò fún mi nínú ọ̀sẹ̀ yìí ṣá. Ẹ̀mí mímọ́. Ẹ mú ìgbàpadà sí ipò fún mi nínú ọ̀sẹ̀ yìí. Ẹ mú ìgbàpadà sí ipò fún mi nínú ọ̀sẹ̀ yìí. Ẹ mú ìgbàpadà sí ipò fún mi nínú ọ̀sẹ̀ yìí. Ẹ lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Ẹ mú ìgbàpadà fún mi kò sí nínú ọ̀sẹ̀ yìí. Ayérayé. Ẹ mú ìgbàpadà sí ipò fún mi nínú ọ̀sẹ̀ yìí. Sí ipò fún mi. Ẹ mú ìgbàpadà sí Nínú ọ̀sẹ̀ yìí Olúwa. ẹ mú ìgbàpadà sí ipò fún mi nínú ọ̀sẹ̀ yìí. Olúwa, ẹ mú ìgbàpadà sí ipò fún mi nínú ọ̀sẹ̀ yìí ṣá. Ẹ̀mí mímọ́, ẹ mú ìgbàpadà sí ipò fún mi nínú ọ̀sẹ̀ yìí. Ẹ mú ìgbàpadà sí ipò fún mi nínú ọ̀sẹ̀ yìí. Ó yẹ ẹ mú padà. Ẹ mú padà. Ẹ mú padà. Ìwọ ló kù sí lọ́wọ́. Ẹ mú padà. Ẹ mú padà. Ẹ mú padà. Ìgbà. Ẹ mú wọn padà sínú ipò. Ẹ mú padà sínú ipò fún mi nínú ọ̀sẹ̀ yìí. Ẹ mú ìgbà padà sí ipò fún mi nínú ọ̀sẹ̀ yìí. Ẹ̀mí mímọ́. Ẹ mú ìgbà padà sí ipò fún mi nínú ọ̀sẹ̀ yìí. Jésù. Olúwa wa. Àmín. Stretch Yes, your sir. hands to the front and listen to prophetic utterances. Yes, sir. There was a woman that told her father the Lord something. Onígbà tó ń di Sunday kẹta lòun ṣẹ̀ṣẹ̀ understand ohun tí mo máa ń sọ pé ẹ̀yin lẹ kọ̀wé. That the man now asked him question. That at the third week, that was when he understand when our father the Lord will be saying that we are the one that we have wrote it. Kò sí ayọ̀ nínú ilé tí mò ń lọ ìbànújẹ́ ni. That is telling us that it's only the presence of God that is having joy. Nínú ilé tí mo máa lọ jókòó sí lókè yẹn kò sáyọ̀ níbẹ̀ ìbànújẹ́ ló wà. Even in upstairs in his office, no joy there. Níwájú Jésù nìkan níbẹ̀ láyé. It's only the presence of God that you are going to have joy. Níwájú Jésù yẹn làwọn èèyàn ti ń sọ fún ẹ wípé ẹ ti pẹ́ jù. And in the presence of Jesus, people are now complaining that you are. Ẹnáwó síwájú àfi máa lọ. Yes, sir. Ta ló máa ṣàmì? Yes, sir. Bó o ti ń jáde lọ. Ohun tó sọnù lọ́wọ́ rẹ̀. Ẹ̀mí mímọ́. Ọlọ́run dá padà fún ọ. Àmín. 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 Olúwa confirm ẹ̀. Yes, sir. Lọ́wọ́ síwájú. Yes, Put sir. your hands to the front. Màá kà á tó bá ti di ọdún kan. Màá wá béèrè lọ́wọ́ ẹ pé láti ìgbà tí mo ti ń close ní 1 o'clock. Our market. Kí ló rí? Lọ́wọ́ síwájú. Yes, sir. Àyílébà sàtàyú alẹ́. Ẹ̀mí mímọ́. Èpè tẹ́kọ̀ àràbà. Yes, sir. Ènìyàn kan tó gbàgbọ́. Ayé. Ohun tó sọnù. Bó o ti ń jáde ló yá lọ tà wọ́n padà. Àmín. Àmín. Olúwa confirm I receive it. Yes, sir. Yes, sir. Àwọn aṣòdì sí Kristi. Antichrist. Wọ́n wà láàrin yín. They are among Ẹ̀mí you. mímọ́. Àwọn ni wọ́n ń complain yẹn. They are the Yes, ones sir. complaining that we are too long in the presence of God. Àwọn aṣòdì sí Kristi. They Yes, are sir. an antichrist. Àwọn aṣòdì sí Kristi. They are Yes, sir. antichrist. Àwọn tó jẹ́ pé màmá wọn náà ti kú, wọ́n ti sin màmá wọn. Màmá wọn wà ń bẹ̀ kò lè dìde. Níbẹ̀ látọjọ́ ìkókó mẹ́. Ever since
one place there. Báwọn ìyá wọn ṣe ń sọ báwọn ò lọ ṣọ́ọ̀ṣì, ìyá wọn padà kú wọ́n sí. Níbi tó wà kò lè complain fẹ́nikẹ́ni mọ́. And where their mother is, upon they don't go to church, where she is, she cannot complain anymore. Ẹ̀nàwọ́ síwájú ẹ̀yẹ nìyọ. Yes, sir. Lọ́wọ́ àsọtẹ́lẹ̀ nìyẹn. Yes, sir. Àmì méje ni kò ṣe. Bó o bá ṣàtìrá mi ṣe. Ohun tó sọnù lọ́wọ́ rẹ̀. Yes, sir. Ohun tó sọnù lọ́wọ́ rẹ̀. Yes, sir. Ohun tó sọnù lọ́wọ́ rẹ̀. Ayé. Ohun tó sọnù lọ́wọ́ rẹ̀. Nínú ọ̀sẹ̀ tó wà yìí. Lórúkọ Jésù. Yes, sir. Àmì méje ni kò Yes, ṣe. sir. Ayérayé máa dá Yes, padà sir. fún ọ. Amen. Olúwa confirm it. How receive it? Yes, sir. I receive. Ẹ̀yin àgbà lórí pẹpẹ a máa jáde afẹ́ lọ ya mọ́tò sí. Yes, sir. The elders on the altar, we want to go and sanctify our car. Kété tí n bá ti kúrò bí lẹ́sẹ̀kẹsẹ̀ mọ́. Immediately, Yes, when sir. the Lord just move, you move with him. Afẹ́ lọ ya mọ́tò sí mímọ́. Yes, We sir. want to Orí ọ̀fẹ́ Jésù Kristo Olúwa wa. Débi wípé nínú revival, In revival, Olúwa sọ pé God said, mi ò gbọ́dọ̀ gba nǹkan kan lọ́wọ́ àwọn èèyàn yìí mọ́. God tell our father, the Lord, I should not take any money from us. Mo dẹ̀ mọ̀ ìdí tó ṣe ń sọ. And he know the reason why God is telling him like that. Aláàbò ẹ ló máa jẹ ìyá ẹ̀. That your slave, Orí ọ̀fẹ́ Jésù Kristo Olúwa wa. Ìfẹ́ mímọ́ ti Ọlọ́run. Ìdáwọ́ táwọn ènìyàn mímọ́.